ibo ni wọ́n ti mú ẹ kí lẹ̀ṣẹ̀. ẹnìkan ni ó gbé ilẹ̀ fún mi pé tí n bò dáná. so iṣẹ́ wo gangan ló ń ṣe. wíwá ò ní í ṣe. ok ó máa ń bá wọn yàn tilẹ̀ lọ dànù. rárá o mo lọ rajà ń bẹ́ẹ̀ ni. ok mo ṣe wá lọ rajà ń bẹ́ẹ̀ ọ wá ní ṣé mo lè bóun dà kíní yìí ni wọn ní ọya mo lè bá yín dànù ó wá gbé fún mi bó ṣe wá gbé fún mi wá lọ dà sínú gbùrù mo ṣe wá dà sínú gbùrù tí mo lọ wájú báyìí tí n cross báyìí tí mo lọ sí tí mo bá tèmi lọ báyìí. ṣé ojú títì ló dà sí àbí inú dóró. inú goro gangan mo dà sí inú goro mo dà sí kí n mo ṣe ẹ̀ẹ̀kan náà tí n tẹ̀wẹ̀ yìí báyìí àwọn ilé mọ̀sá ibùmí so máa ní tí kí mo ṣe ẹ̀ẹ̀kan náà mo bá rí àwọn àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀. àwọn àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn gangan kọ́ ló kọ́kọ́ bu ẹ̀ṣọ́. àmọ̀tẹ́kùn gangan kí ló aṣọ lẹni tó bu ẹ̀ṣọ́ wọ̀. aṣọ ilé ló wọ̀. so lẹ́yìn náà làwọn àmọ̀tẹ́kùn yọjú. lẹ́yìn ìgbà tó wá yọjú kí ló wá ṣe. ìkànnì wọn tẹsán ó kọ́kọ́ gbá. wọ́n gbẹ́ńblò. àwọn kọ́kọ́ náà ní. àmọ̀tẹ́kùn gbẹ́ńblò. irọ́ ni. tẹ̀bí òun kan nígbà tí n tó gbá ń blò gan kí náà ti kókọ kí náà ti kókọ akálà. ok akálà lórúkọ yìí tó gbẹ ní blò yẹn oṣù ọ̀pá akálà ló ń jẹ tẹ̀síwájú. kí ni mo ṣe nígbà sáàsọ tí mo ṣe kásíwádé ibẹ̀ lára àwọn àmọ̀tẹ́kùn kan. dúró èyí tó gbẹ́ ń blò yẹn ṣé wọ uniform. ó wọ uniform. ó dẹ̀ rí pé wọ́n kọ àmọ̀tẹ́kùn sí lára tẹ̀síwájú. ọ̀gá kí ni mi ìṣòlè mi ìṣe gangan ẹjọ́ kí mo ṣe wọ́n sá sọ mi ní mọ́tò mo sá ń bẹ̀rẹ̀ ẹgẹ̀ mi ilé ìyẹn o ẹ sá ní nígbà wáyà wọ́n sá padà kọ fáìlì fún mi. ó sunu sẹ́ẹ̀lì yẹn náà mojú. bẹ́ẹ̀ni ta ló kọ fáìlì fún ẹ. látàlẹ̀ Monday di títí di aago 5 àná náà ṣẹ̀ṣẹ̀ fi mí lẹ̀. ok ta ni kí ni nígbà tí wọ́n wá kọ fáìlì fún ẹ adájọ́ kọ fáìlì fún ẹ ẹ̀sùn wo ni wọ́n fi kàn án. wọ́n sọ pé mo dalẹ̀ sí ọ̀nà àìtọ́ pé mo dalẹ̀ sínú dúró. sínú dúró lẹ̀sùn tí wọ́n fi kàn án. so nígbà tí wọ́n á bí ẹlẹ́rìí pé ṣé o jẹ̀bi àbó jẹ̀bi kí ló sọ. mo ní jẹ̀bi. olójẹ̀bi. bọ̀ wọ́n sọ pé àwọn kan pé kí wọ́n sọ pé àwọn jẹ̀bi ṣé wọ́n sọ fún wọn náà pé kò sọ pé o jẹ̀bi ni. sọ fún mi. wọ́n sọ pé kò sọ pé o jẹ̀bi ìwọ sọ pé o jẹ̀bi nígbà tó wá sọ pé o jẹ̀bi yẹn kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn báyìí. wọ́n wá kọ fáìlì fún mi pé màá san 50,000. pẹ̀lú bó ṣe sọ pé o jẹ̀bi yẹn ṣé wọn ní kó ṣàlàyé ìdí tó fi jẹ̀bi. wọ́n kọ́kọ́ fáìlì fún ẹ pẹ̀lú kó sọ pé o jẹ̀bi ìtumọ̀ ẹni pé àtẹni tó jẹ̀bi àtẹni tí ò jẹ̀bi wọ́n kọ̀ fẹ́ gbowó lọ́wọ́ wọn nìyẹn torí tó bá bóyá sọ wípé o jẹ̀bi ó yẹ kó yẹlẹ pé kó defend ara ẹ pé kí nìdí tó ṣe jẹ̀bi bóyá àwọn ló máa mú evidence jáde ni o tàbí wọn ló máa mú evidence jáde wọ́n kọ́kọ́ fáìlì fún ẹ nígbà tó wá kọ fáìlì fún ẹ tán. mo sì ní ìròwó sọ pé ní èèyàn ìmọ̀lẹ̀ bí o wá sùn bẹ̀ mọ́jú. mo sùn bẹ̀ láti alẹ́ Monday àwọn ilé èèyàn ó tún dijọ́ kejì ọtún mú mi bọ́ta wọ́n ní bó mo sì fẹ́ sọ̀rọ̀ mẹ́rin àjẹbẹ́ àwọn lọ já mi ságodi. sí Agodi prison tí o bá rí 50,000 san lórí environmental offence pé o dalẹ̀ sínú dóró tẹ̀síwájú. ilé èèyàn olùdó jíjọ kiri jíjọ tuesday wọ́n ní bó mo sì fẹ́ ṣe mo ní ilẹ̀ tí mo fẹ́ pé wọ́n láti bó mo ti wà mo látọ̀ sí mo ti wà kò sí mo ti fẹ́ ṣe wọ́n ní àjẹbẹ́ àwọn lọ já mi sẹ́wọ́n àwọn fún mi di ìjọ kejì o. ta ló sọ fún ẹ pé àwọn máa lọ jẹ ságodi ta ló nítòun. ara àwọn kí náà ti kó kọ àwọn màṣá àwọn ọlọ́pàá sanitation yẹn ni wọ́n sọ pé àwọn máa lọ jẹ sí Agodi. àwọn kí náà àwọn wọléwọlé lọ sọ pé àwọn máa lọ jẹ sí Agodi. ok nígbà tí o wá nítòótọ́ o lówó yẹn lọ́wọ́ tó lè san o dẹ̀ pa àwọn fámìlì ẹ mélòó ló mọ̀ pé o sùn bẹ̀ ibẹ̀ ló wà. fámìlì mi kankan mọ̀ pé mo sùn bẹ̀. kò sẹ́ni tó mọ̀ pé o sùn bẹ̀ o pè yẹn kankan pé. bẹ́ẹ̀ ni pé mo sùn bẹ̀ rárá. báwo ló ṣe wá jáde. nígbà mo sá sunkún bẹ́ẹ̀ jọ kódà kò lẹ ọlá àmọ̀tẹ́kùn kan nígbà tí wọ́n ọ̀gá kan ń sáwàdà pé ọmọ bíbí ni mí tí mo ní ọmọ báyìí ní àmọ̀tẹ́kùn kan ayẹ̀ sọ gbà àti pé ọmọlé lẹ tún mú ẹtí tí mọ ọmọ aráàlú yín ní àmọ̀tẹ́kùn kan lẹ́sẹ̀ wàhálà fún mi láti yọ ọ̀làlẹ̀ Monday ní títí ní àtàlẹ̀ Monday yẹn jẹrẹ kan títí tó fi di bíi tòótù ní àmọ̀tẹ́kùn kan lẹ́sẹ̀ wàhálà fún méjì fún mi. lọ́jọ́ Tuesday lọ́jọ́ Wednesday àná yìí. ọjọ́ mélòó ló sùn bẹ́ẹ̀. odidi ọjọ́ mẹ́ta mo sùn bẹ́ẹ̀. ọjọ́ mẹ́ta ló sùn níbẹ̀. àtàlẹ̀ alẹ́ Monday ẹsẹ̀ fi mí lẹ̀ ní aago. so ìwọ tí wà ń bẹ̀ kí wọ́n tó mú ẹlẹ́yàdé. ẹjọ́ kó adé bẹ́ẹ̀ náà ni. no kò tí yé mi. alẹ́ Monday náà jọ kó adé bẹ́ẹ̀ bí wọ́n alẹ́ Monday náà. ohun ọjọ́ mélòó ni ẹlẹ́yà sùn bẹ̀. ohun ọjọ́ kan
òun ọjọ́ mélòó ni wọ́n sùn bẹ̀. òun ọjọ́ méjì. ok alẹ́ Monday mo débẹ̀ Tuesday Wednesday. kí ló dé tí wọ́n gbé lọ kóòtù tàbí agbódi tọ́lá àwọn fẹ́ gbé lọ lọ́jọ́ kejì. ní àwọn gbogbo àlùkò nínú. so nígbà tó wá jáde ló wá fún un. mo sá ọ̀gá wọn kan nígbà ọ̀gá wọn kan jáde mo sá jọba alẹ́ níwájú wọn ẹjọ́ yìí jẹ́ ní mo ti pẹ́ o wọn ní bóyá táwọn lọ gbé mo ní ẹ wá lọ gbé bẹ́ẹ̀ bá gbé yóò san wọn ní. pé káwọn lọ gbé ta ni. ẹni tó gbé ilẹ̀ fún. ẹni tó gbé ilẹ̀ fún wọn ní bóyá káwọn lọ gbé. òkè kí ni wọ́n wá sọ fún wọn. mo ní ẹ wá lọ gbé wọn ní tí n kó o máa owó ṣé mo lówó epo mo ní ìléwó epo. so aago mélòó ni wọ́n fi ẹ̀lẹ̀ lọ́jọ́. bíi tòṣìṣì àná náà ẹsẹ̀. tòṣìṣì àná náà ẹsẹ̀ fi ẹ̀lẹ̀ lẹ́yìn tó ti sun oorun ọjọ́ méjì nígbà tí wọ́n rí pé àwọn ò lè rówó gbà lọ́wọ́ ẹ ni wọ́n tó fi ẹ̀lẹ̀ ṣé adájọ́ ló ní kó fi ẹ̀lẹ̀ àbẹ́nìkan ló kàn ní kó fi ẹ̀lẹ̀. bákan ló kàn ní. tó bá jẹ́ pé adájọ́ ló dá ẹ lẹ́bi ẹnikẹ́ni ò ní agbára láti ní kó fi ẹ̀lẹ̀ ọ̀tí tí adájọ́ bá tó pàṣẹ pé kí wọ́n fi ẹ̀lẹ̀ tàbí tó bá gba béèlì ẹ lé ọ̀nà ẹ̀tọ́ ṣùgbọ́n wọ́n wá fi ẹ̀lẹ̀ báyìí láì san owó torí wọ́n rí i pé kò síbi tí o ti lè san owó báwo ló ṣe lè sọ ṣe àpèjúwe nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí. tó ṣẹlẹ̀ sí mi yìí ó lágbára gan-an láì tó ayé pé kò bá sí pé àwọn àmọ̀tẹ́kùn kan bá wà bẹ́ẹ̀ ni irú àwọn tó mú mi yẹn ní bá wọn jà. má bá wọn jà no tírú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ ni ẹnikẹ́ni tó bá ti dé iṣẹ́ ìjọba tó bá ti mú ẹ báwọn sọ̀rọ̀ ìtúbírù bí ṣó ti yẹ má bá ẹnikẹ́ni jà. bí mo bá yẹ pé ẹgbẹ́ tí mo bá gbé sí nìsín ló kà mí lára pé ẹgbẹ́ tí mo gbé sí lọ́kì iṣẹ́ ẹgbẹ́ tí mo gbé sí mo lọ dà sínú Goro ni nínú Goro mo dà sí. so kí ló fẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà báyìí. tán bá lè ṣe tán bá yẹ pé ṣé bá ń lọ ṣe fẹ́ máa lọ ni kí náà gbé Goro kalẹ̀ fún gan kí ni Goro nígbà tá a débẹ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà rẹ̀ ti gbọ́ yìí láti ẹnu orúkọ rẹ̀ Ilyas Abdulmojid òun náà wọ́n ti mú òun wọ́n mú òun náà wípé ó dalẹ̀ sínú Goro ní Ìwó road fìwé ni wọ́n ṣe mú òun náà ó sun ọjọ́ méjì gbáko níbẹ̀ wọ́n dájọ́ fún wípé kí ó san fine 50,000 nígbà tí wọ́n rí pé kò lè rí 50,000 san ni wọ́n filẹ̀ lọ́nà àìlẹ́tọ̀ ó sun detention fún ọjọ́ méjì láì ṣe àgọ́ ọlọ́pàá kò yẹ kó máa lọ bá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ministry of Environment Commissioner for Environment ọ̀rọ̀ yìí kàn yìí o torí àìláṣọ lọ́rùn pàká ó tú àpérò fún ọ̀rọ̀ ìrírun ṣé bí ó ṣe máa lọ rè ṣé bí a ṣe máa fìyà jẹ àwọn tí wọn ò léèyàn rè ṣé àwọn tí wọn ò léèyàn ṣé wọn ò ráyé wá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gọ́ọ̀nà Ṣèyí Mákindé ó dàbí pé ẹ ní láti visit Ministry of Environment yìí dáadáa láti ṣe àtúnṣe gbogbo nǹkan tí kò bá dá ń bẹ̀ nǹkan tí ó wrong ó ń ṣẹlẹ̀ ní Ministry of Environment yìí àyọ̀lọ́ ṣe àtúnṣe sí báwo làwọn èèyàn ó ṣe dalẹ̀ sínú Doro tí ẹ gbélẹ̀ fún public use tẹ́ẹ̀tù máa mú wọn pé wọ́n da ilẹ̀ síbẹ̀ ṣé aráàlú kọ́ ni ẹ gbélẹ̀ fún ni kí ló dé tí ẹ fi ń mú àwọn èèyàn pé wọ́n lo public facility ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ ó dàbí pé iṣẹ́ pọ̀ tẹ́ ṣe ní Ministry of Environment torí pé àwọn tí ọ̀rọ̀ yìí kàn ó pọ̀ a rí ọmọ 13 years ọmọ secondary school tí wọ́n tì mọ́lé ńbẹ̀ yẹn náà. ọmọ school. ẹnìkan tẹnìkan ìyàwó rẹ̀ gbéyàwó rẹ̀ báyìí tó ṣe gbé ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ó mọ̀ kó yàwó rẹ̀ mọ́ra mọ́ ni lẹ́sùn kó sọ ẹni tí ó tó láìlọ́ búrẹ́dì tó sọ́lẹ̀ wa mú dé ẹnu ọkọ̀ yẹn nù lè wọlé pé kí lòun ṣe. Àmọ̀tẹ́kùn wa kó mọ́ra. kó ọkùnrin ó tàn fún obìnrin ó tàn sọnù ọkọ̀ ni. ó kàn sọnù ọkọ̀ ni. ni ọkọ̀ bá rí lọ́kọ̀ rí báyìí àfi gbàgbàgbà. èyí tó kún Àmọ̀tẹ́kùn nínú ọ̀rọ̀ yóò tiẹ̀ fi bẹ́ẹ̀ yé mi púpọ̀ torí mo mọ̀ wípé irú agency náà wà lẹ́kọ̀ọ́ ní Èkó àwọn àtọlọ́pàá lọ́jọ́ máa ń rìn National Security Agency tó jẹ́ ọlọ́pàá lọ́jọ́ máa ń rìn bí a ṣe wá yọ ọlọ́pàá kúrò ní ọ́fíìsì yẹn tó wá jẹ́ Àmọ̀tẹ́kùn la fi pààrọ̀ wọn kò fẹ́ yé mi tó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé iṣẹ́ tí àtòrí ẹ̀ dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ náà nìyẹn. tábà wá tó ṣe sí ni àtúnṣe tábà wá tó fẹ́ jọ wọ́n fi ìyà jẹ mí gbé ni o kán má jẹ́ kí ìyà jẹ mí gbé o.